Adé o ẹ dìde ẹlẹ́yẹ o àò. Adé o ẹ dìde ẹlẹ́yẹ. Ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, Olúwa ṣe wá nínú ayé wa, Olúwa ṣe wá nínú ayé wa, àní gbogbo nǹkan tó ti kú nínú ìgbésí ayé wa, ó dàbẹ̀ sí ní jí dìde. Sàtífíkẹ́ẹ̀tì méje. Mélòó? Méje. Ẹ̀yin nìkan. Bẹ́ẹ̀ ni nínú tíátà. Ó ní bí kàlejò máa mi wá sínú yàrá. Ó ní kàlejò máa wá sínú yàrá. Wá. Ó ṣe máa gbàlejò wà rí àná nínú ilé mi tí mo kọ́ ní mass. Mo ń kọ́ ọmọ yẹn ní Bodmas. Ọmọ yẹn tí wàá ti wá bùwé tí obìnrin ni. Ọmọ ní à kó má wọlé orí à. Mami Bodmas mo fẹ́ kọ o. Ọba ní kọ́ Bodmas nínú yàrá. Bodmas nínú yàrá. Ilé ìkàwé ń kọ́ sẹ́nu yàrá kọ́ ni. Ó ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ dáadáa ni. Inú ilé tèmi jẹ́ ilé Bodmas. Inú ilé tèmi kọ́ ni wọ́n kọ́ kí n ṣe Bodmas nígbà yẹn. Ó lọ bí agbógbó àgbójẹ̀dì tẹ́ǹtì fún àti gbogbo ẹ̀ ń bá yí à. Kí ni tí mi ò bá ṣiṣẹ́ tíátà orin tí mò ń kọ mi ò ní lè gbé jáde. Ọ̀gá mi ní Paramount FM wọ́n ń ṣe prógráàmù kan bẹ̀ Táíwò Yẹyẹmí ọmọ tó wá ní kó máa sọ èdè yẹn wa kò sọ èdè yẹn dáadáa rárá. Mo wá gbọ́ bọ́n lè ṣe prógráàmù yẹn mo bá pè wọ́n mo ní ẹ̀jọ̀ ẹni tẹ́ni kó máa sọ èdè yẹn wa yẹn ó bàjẹ́ ni o. Mo ní bẹ́ẹ̀ mi ṣe gbọ́ làwọn ẹlòmíì náà máa gbọ́ tí ò ní dùn nínú wọn pé èdè yìí ni wọ́n bàjẹ́ báyìí. Ọ̀gá mi bá ní kí n pàdé wọn ní pijak ní ìtọ̀sí lọ́hùn kí n wá kọ́ ẹni yẹn mo ṣe débẹ̀ ọ̀gá mi bá ní kì í ṣe pé máa kọ́ ọ àjọ máa dé rédíò ni. mo ṣe di ẹni tó ń lọ sọ̀rọ̀ ní Paramount ìwé ẹ̀ pé orin ni mo máa ń ẹ fún wa lórin yẹn báyìí ẹ já gbórin yẹn báyìí. mo lè gbálẹ̀ ẹgbàta o ẹ̀dá dọ̀tí lẹ́nu kẹ́sàkó àyíká ilé ẹgbàálẹ̀ kẹgbàta kẹ̀dá dọ̀tí lẹ́nu. Màmá ní gbogbo ìgbà tẹ́ bá ń gbórin báwo ló ṣe máa ń rí lára yín mà. pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ká ṣe fàgbà bàpẹ́ láyé àgbà lè kọ́ ni ó lè kọ́ ni bí apẹ́ láyé àgbà lè kọ́ ni àwẹ̀ o orí ìyá mi gbé mi gòkè àgbà o ó di jẹ̀lẹ́ńkẹ́ ó di jẹ̀lẹ́ńkẹ́ o ayé akọjá lọ ọ̀run akọjá lọ òtítọ́ àtọ́wà gòkè àgbà o òtítọ́ ni yóò kẹ́yìn ayé òtítọ́ ni yóò lékè lọ́run òtítọ́ àtọ́wà gòkè àgbà o. Màmá ní gbogbo ìgbà tẹ́ bá ń gbórin yẹn kí ló kọ́kọ́ ń wá sí yín lọ́kàn ni. Kódà ayọ̀ ńlá gidi ló máa wá sọ́kàn mi á dàbí pé kí n wá wà lórí àga ìtàgé kí n máa dábìrà bó ṣe máa ń rí lọ́kàn mi. ní orin yẹn. bẹ́ẹ̀ ni. ìgbà tó orin yẹn ń lọ mọ́rí tẹ́ ń ṣe bàgẹ̀bàgẹ̀ ẹ̀yin náà máa ń ṣe yẹnu sinimá ni. kò sí ìta lè ṣe ìtàn bá ti pé ká ṣe gbogbo ẹ̀ ní Ọlọ́run fún mi lẹ́bùn. tó bá ń sọ ti iye wa náà ẹ mọ̀ ń pa ẹ̀. gbogbo ọmọ iye wa ilé fẹ́ tálàáfíà ní gbogbo ilé wà àlàáfíà ní gbogbo ẹnikẹ́ni wà títí láéláé. ẹ kú àsìkò yìí màmá ẹ bá a dárúkọ yín fún gbogbo àwọn tó wà káàkiri àgbáyé báyìí. ẹ̀kọ́ ni Àbẹ̀ní ọmọ Ifáṣọlá àyà Ìṣọ̀lẹ̀dòlú ìyáálé wa ní wà Èbúté Ìgbòrò ni ó ti bí mi pàwọn àkẹ́ẹ̀nà. máa ń wà kí ni. pàwọn àkẹ́ẹ̀nà bó ṣe wà nìyẹn. pàwọn àkẹ́ẹ̀nà èdè yé wa ni. tọ́ bá ti ní máa ń wà kẹ́ẹ̀nà. bẹ́ẹ̀ ni bó ṣe wà gangan náà ni. bó ṣe wà nìyẹn ok. Màmá ó lérí orí ìtàgé la mọ̀ yín sí báwo lẹ ṣe bẹ̀rẹ̀. kì í ṣe pé mo déédéé bẹ̀rẹ̀ eré orí ìtàgé fúnra mi mo wà ní ṣọ́ọ̀ṣì Celestial Ìbàrà lọ́dún yẹn lọ́hùn ó wá jẹ́ ọjọ́ ẹ̀sìn agbára mo dìde mo lọ dá owó ìdámẹ́wàá sínú àpótí ìdámẹ́wàá mo ṣe ní kí n jókòó bí wòlíì ṣe fà mí nìyẹn ó bá mú mi síta ó bá ń jíṣẹ́ fún mi pé wọ́n bọ̀ wá pè mí fún iṣẹ́ kan mi ò gbọ́dọ̀ kọ èrò ọkàn tèmi ni pé wọ́n gbé bọ́ọ̀sì géètìwé tán ṣe lọ́dún yẹn jáde
mo wá kọ application pé mo fẹ́ máa ṣe. bí wọ́n máa gbé bọ́ọ̀sì wá bẹ́ẹ̀ fún ni lẹ́ o bá kí n máa máa já di onímọ̀. tíkẹ́ẹ̀tì ìyẹn ni mo pè é pé wọ́n máa pè mí inú mi ti dùn pé application tí mo kọ sáwọn yẹn èsì ẹ̀ ń bọ̀. èsì ẹ̀ ń bọ̀ wá wà láyìíká ọjọ́ àsìkò Easter mo ń kọ́ àwọn èèyàn ní orin bọ̀lọ̀jọ̀. ẹ tún máa ń kọ́yàn lórí bọ̀lọ̀jọ̀. bẹ́ẹ̀ ni mo ṣe késẹ́ẹ̀tì bọ̀lọ̀jọ̀ wọ́n wá pè mí pé àlejò kan ń béèrè mi ní ẹnu ọ̀nà ṣọ́ọ̀ṣì onígéètì àlejò kan mo ṣe máa dé. ṣé ọjọ́ tí wòlíì jíṣẹ́ náà wá pè yín. ọjọ́ yẹn kọ́ Okay. ó ti tó bí ọ̀sẹ̀ méjì Okay. lẹ́yìn tí wòlíì jíṣẹ́ yẹn. ọ̀dà wọ́n bá lálejò ń bọ̀. wọ́n lálejò ń bọ̀. tó ń fẹ́ ń béèrè. inú mi ti dùn pé wọ́n ní iṣẹ́ yẹn. wọ́n ti ń gbé mọ́tò bọ̀. mi gbọ́dọ̀ yára sọ pé mo fẹ́ o. wọ́n ṣe pé àlejò ń béèrè mi ní nǹkan bí ọ̀sẹ̀ kejì nìyẹn lẹ́nu géètì ní bá yọjú sí wọn. ó wá di ọ̀rẹ́ mi kan ìyàwó ọlọ́pàá láti jọ gbé ní báràkì pẹ̀lú àwọn bàbá ọ̀gẹ́ni pẹ̀lú ajagun ńlá. àwọn mẹ́ta ni wọ́n dé ń bá kí wọn. ọ̀rẹ́ mi bá pè mí sí kọ̀rọ̀ pé ìyá oníbàtà àwọn àlejò yìí náà wá ṣeré orí ìtàgé ní ọ̀dọ̀ àwọn. wọ́n wá láwọn wá èèyàn tó lè máa pẹ̀lú àwọn ṣeré. inú wa bí mi lọ. wà ní ọ̀rẹ́ mi ó pẹ̀ pé kèmi wá lọ jọyìn àwọn onítíátà kí lè rò ọkàn ẹ náà. ó ní kí n má bínú nígbà tó pé tí n bá ti sọ̀rọ̀ gbogbo àwọn làwọn máa rẹ́rìn táwọn máa ṣubú tí mi ò dẹ̀ ní rẹ́rìn. ó ní kí n má bínú mo ní ẹ jẹ́ kí n sìn lọ́nà mo ṣe wá ń sìn wọ́n lọ́nà mo ṣe yí padà báyìí bẹ́ẹ̀ mi náà ṣe wá gbóhùn nìyẹn wípé ibi iṣẹ́ tá a ní kó o má kọ̀ òun rèé o n bá sáré. bàbá bá yín sọ̀rọ̀ direct. bẹ́ẹ̀ ni n bá sáré padà ẹ má tí ì wọ mọ́tò ẹ dúró. wọ́n ṣe dúró ni ẹ̀ mo ní níbo ni wọ́n dé sí. ó ní mìíràn ni wọ́n dé sí o wọ́n dẹ̀ ti fẹ́ kúrò níbẹ̀ o wọ́n máa wá sí Owódé Ẹ̀gbá ní ọ̀túnla o pé Fádèyí fẹ́ ṣe fíìmù tí Fádèyí fi tọ́ọ̀nù orúkọ ẹ̀ sí Ògìdán lọ́dún yẹn lọ́hùn òun ni wọ́n á ní kòkòrò máa wá báyìí ní Owódé Ẹ̀gbá lọ́túnla mo ṣe lọ́dọ̀ wọn ní tàbí Owódé Ẹ̀gbá wọ́n á ṣe nínú eré orí ìtàgé yẹn mo ṣe Ìyá Àlàdé tó pokùnso nínú igbó. Ìyá Àlàdé tó pokùnso nínú igbó. wọ́n bá tún gbéra lábá kọjá sí Bádékú níkọjá Ìbàdàn. Ẹgbẹ̀jì ọkọ̀ Òrìṣàbùnmi ó fẹ́ rìkọ́ọ̀dù fíìmù àbá débẹ̀ wọ́n bá ní èmi ni màá ṣe ìyá Ẹgbẹ̀jì nínú fíìmù yẹn. wọ́n bá máa sọ fún mi gbogbo àwọn tó ti ń ṣe rìhásà ń pẹ́ ẹni tẹ́ ẹ má sọ fún yìí kò ṣeré rí ó máa báṣẹ́ ìjẹ́ ni. ibẹ̀ ni Ẹgbẹ̀jì wá ṣe kéré o gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà níbí tẹ́ ẹ rí pé obìnrin tó ń fún láṣọ pé kó ṣe iṣẹ́ yìí kò lè ṣe ẹ wá gbaṣọ nídìí ẹ̀. gbogbo wọn bá sá lọ wọn ò lè gbaṣọ. la bá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí mo ṣe ṣiṣẹ́ ìtàn lẹ́gbẹ̀jì ṣe wá gbé mi sókè nìyẹn láriwo ta èmi ni mo sáà ṣe ìyá Ẹgbẹ̀jì nínú fíìmù Epo Ẹ̀dá yẹn ní ọdún yẹn Alhaji Jabbar lẹ́kọ̀ọ́ ló sponsor. Shehu Jabbar bẹ́ẹ̀ni ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́. bẹ́ẹ̀ni ló sponsor ní ọdún yẹn lọ́hùn mo ṣe bẹ̀rẹ̀ sinimá nìyẹn. ṣùgbọ́n nígbà tí mo wá tún kúrò ńbẹ̀ ní ṣọ́ọ̀ṣì kan náà màmá yẹn màmá wòlíì ni ó ti lọ kọ́ ìjọ sí Ọ̀pákó ó wà nínú ẹ̀mí mo ṣe débẹ̀ ń pé ìránṣẹ́ máa bọ̀ ó ní kí n kálelúyà mo sá kálelúyà yẹn ó ní pé iṣẹ́ kan tí máa ṣe ní ọ̀sẹ̀ tí ń bọ̀ pé wọ́n á fún mi ní sátífíkẹ́ẹ̀tì o so òótọ́ ni kinní torí mò ń sá ni pé ẹ̀ṣẹ̀ wo ni mo wá ṣẹ̀ tó wá jẹ́ pé wọ́n wá fi mí sí ẹ̀rín àwọn òṣèré orí ìtàgé. ṣẹṣẹ tíátà ò dá ń gbà yẹn ni àbí kí lẹ fi ń rò pé. ṣẹṣẹ rí gbogbo nǹkan tó ń so sára lọ́gbọ̀njọ̀gbọ̀n òògùn yẹn ó máa ń bà mí lẹ́nu wọn ṣé ẹ̀ṣẹ̀ wo ni mo wá ṣẹ̀ tó wá jẹ́ pé lẹ́rìn àwọn olóògùn yìí. wọ́n fẹ́ tì yín sí. wọ́n fẹ́ tì mí sí. ṣùgbọ́n gbà tó di pé àwọn àlékà ń fi mi lọ́kàn balẹ̀ lórí kinní yẹn mo ṣẹ̀ mọ̀ pé òótọ́ ni iṣẹ́ tí wọ́n ní kí n máa wá ṣe. mo dẹ̀ ṣe pàfọ́mánsì fún gómìnà Akíntàndé nígbà yẹn ibẹ̀ ni wọ́n ti fún mi ní sátífíkẹ́ẹ̀tì àkọ́kọ́. àwọn fíìmù wà lóríṣiríṣi tí mo bá wọn ṣe o mi ò kọ lọ́dọ̀ ẹnikẹ́ni o àtọ̀run ni o. yẹn ní báwọn ọ̀rẹ́ yín tó ti ń rí yín náà ti rí pẹ́bùn yẹn wà lára yín. bẹ́ẹ̀ ni àwọn ọ̀rẹ́ mi tá a jọ gbé ní báràkì
àwọn ti rí i pé ẹ̀bùn yẹn wà, ìyẹn ló mú wọn wá. Wọ́n pe obìnrin náà ní ìyá Ṣẹ́gun ní Ṣùgbérù Ọ̀jẹ̀. Ṣùgbérù Ọ̀jẹ̀. Bẹ́ẹ̀ni, létí mìíràn lọ́hùn. Àsìkò ìgbà yẹn à ń ṣe mítìnì ní ilé Bello níjàyè àìmásìkò. Òun náà ti kú ní ìsìn. Àwọn Bàrókà. Razak Ọ̀yádìran. Bẹ́ẹ̀ni, gbogbo àjọ wà níbẹ̀. Àwọn Jẹ́gì. Jẹ́gì. Bẹ́ẹ̀ni, Ẹ̀bà. Akeem Alamutu. Bẹ́ẹ̀ni, wọ́n gidi. Apọ̀ gan ń bẹ̀ o. Àwọn Fúnkẹ́. Ṣakíndélé. Akíndélé kọ́. A fẹ́ mọ̀ ni. Fúnkẹ́ tó wù mí lọ́kàn yìí náà ni. Fúnkẹ́ Kọ́súmíà. Bẹ́ẹ̀ni. Ṣé gbà tẹ́yìn bẹ̀rẹ̀ làwọn àti Fúnkẹ́ yẹn náà ti bẹ̀rẹ̀ ni? Ẹ ṣe wọn ò jọyìn wa nígbà yẹn but lẹ́kàn ó ti kó wọn jọ ní Tòtòrò àti lọ bá wọn ṣe mítìn tán bá dẹ̀ níṣẹ́ àjọ máa ń lọ ṣe ń gbà yẹn ni. Àwọn èèyàn pọ̀ gan o. Ó dà màmá yàtọ̀ sáwọn ti Abẹ́òkúta tẹ sọ àti bí yẹn bí àwọn àgbà òṣèré wo lẹ tún ti bá ṣiṣẹ́ àwọn ipa wo lẹ bá wọn kó ń bẹ. Bàbá Ògúngbè. Akin Ògúngbè. Bẹ́ẹ̀ ni mo bá wọn ṣe Ọmọ Inú Òkú part 2. Ẹ wà ní Ọmọ Inú Òkú kí lẹ ṣe ń bẹ. Èmi ni mo ṣe ọ̀rẹ́ ìyàwó bàbá. Ṣé kò ń ṣe bàbá tó ní kí bàbá ṣígbá Erelu. Bẹ́ẹ̀ni. Kí lẹ ṣe nú àbẹ́yìn lẹ ní kán bàbá. Ọ̀rẹ́ ni mo ṣe ń bẹ. Ẹ̀yin lẹ ti bàbá wọgbó tó ṣígbá. Rárá o èmi kọ́ òun àti ìyàwó ẹ̀ náà jọ tan ara wọn. Kí lẹ́yìn ṣe pawó lẹ́yìn. Ọ̀rẹ́ lèmi jẹ́ fún ìyàwó bàbá nǹkan fún ọ̀rẹ́ mi nímọ̀ràn pé má ṣe nǹkan tí ò dáa o nǹkan tó dáa ni kò ń ṣe ohun tí mo sọ bẹ́ẹ̀ ni. Pẹ̀lú bàbá Ògúngbè. Bàbá Ògúngbè. Àwọn ológbò ìyá àgbà àwọn Yẹmí Adégúnjú. Ẹ wà ní ológbò ìyá àgbà. Bẹ́ẹ̀ ni. Ṣé kò ń ṣẹ̀yìn lọ ń gbólógbò yín. Èmi kọ́. Kí lẹ ṣe ní ológbò ìyá àgbà. Ogun ni mo jà nínú. Ẹ tún jagun ni ṣé lè pọ̀fọ̀ ni. Ìgbà tó kọ́ bá yín sọ̀rọ̀ ṣe tíátà ẹ ń wò pé kí náà kó yín sí i. Bẹ́ẹ̀ni. Nígbà tẹ wá wọ̀ ń kọ́ ṣeṣẹ́ tó dùn ṣe é fẹ́ràn ẹ̀. Ìgbà tí mo wọ̀ iṣẹ́ tó dùn ni iṣẹ́ tó lárinrin ni. Torí bí a bá ṣe ń ṣe báyìí bẹ́ẹ̀ náà ni Ọlọ́run gbà fún wa. Mo ṣàgbà sátífíkẹ́ẹ̀tì 7. Mélòó? 7 ní Àfàràbà. Kí lẹ́lẹ́ gbà? Sátífíkẹ́ẹ̀tì 7. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin nìkan. Bẹ́ẹ̀ni nínú tíátà. Àkọ́kọ́ ta ló fún yín? Akíntọ̀ǹdé. Gómìnà. Bẹ́ẹ̀ni. Ẹ̀ẹ̀kejì àwọn NTA. Ok ẹ tún gba sátífíkẹ́ẹ̀tì lọ́wọ́ NTA. Bẹ́ẹ̀ni àwọn pàfọ́mánsì ikú olókù ẹṣin. Àwọn náà fún yín sátífíkẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ni káàkiri bẹ́ẹ̀ ó ṣàpọ̀ bẹ́ẹ̀ lọ́rùn. Màmá bá ní kán wá ṣe bí àwọn màmá tó máa ń fò lóru yẹn báwo ló ṣe máa ń rí lára yín. Ẹ̀bùn ni a ò ń rò tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó dà màmá bẹ́ẹ̀ ṣe jókòó yìí sìn ẹ̀ ń ronú láti ṣe nǹkan kan fọ́mọ kan táyàn kan máa ní kí ni ìyá yìí ṣe yìí ẹ ṣe fọ́mọ kan jẹ́ ń gbọ́ kágbà pọ́mọ yẹn wà wájú yín báyìí ó yá Fúnkẹ́ lọmọ yín. Pàdé ọmọ. Má ti sọ̀rọ̀ ẹ̀ mọ́. A máa ń bínú a máa ń mí sínú wọ́n mí síta ò ṣé kò ní bẹ́ẹ̀ ń wọ́fọ̀. Ọmọ kékeré kì í hùwà tí ò dáa. Gbogbo ìtàn ṣe yẹn ń sè mí ni o wọ́n fi ń wá dálọ́ọ̀gì ni. Àrékèrèkè kò yọ ọmọ èèyàn. Gbàgbé ìwà ọ̀dàlẹ̀. Hùwà ọmọ rẹ̀. Àgbáyé adalẹ̀ ìyá mi. Ẹ wá tún fún wa nǹkan bíi pé ẹ fẹ́ fi bá wí ẹ fi yẹn bá wí ẹ bá Fúnkẹ́ wí ẹ jẹ́ kí Fúnkẹ́ tiẹ̀ wá jókòó tì náà ká kú ṣe tíátà ó yẹ jókòó tì wọ́n. Fúnkẹ́ gbogbo ọ̀rọ̀ tí mò ń bẹ́ ẹ sọ àfi kó o máa mú iṣẹ́ o tí ọmọ pọ́mọ ẹ wá fẹjọ́ ẹ̀sùn lánàá. Kí ló ní mo ṣe? Ó lóun dọ́dọ̀ ẹ ó lóun kí ẹ ó lóun dáhùn lóhùn. Mi ní dá lóhùn láti ó gbọ́n. Ṣé mi ṣe irú ẹ̀ sí ẹ rí? Ṣé mo ṣe irú ẹ̀ sí ẹ rí? Màmí ẹ kúlé jàre mo dọ́dọ̀ wọn lánàá mo dẹ̀ ń kí wọn wọ́n wá ń lé mi dànù mo ní màá fẹ́ jọ sùn girama. Ṣé kí wọ́n ṣe fẹ́ sí ni? Níjọ tẹ̀sí ni ẹ̀rí kọ́ wá bá wọn lé o. Àwọn ará àdúgbò ṣàlàyé fún mi. Ẹ̀rí kọ́ wá bá wọn lé. Ọwọ́ bàtà ni ní ẹ̀rí ẹ̀yìn ní ọ̀gá tí mo
mo sọ fún ẹ pé mama lẹ́mi mo pa bàbá ẹ̀ ó tún gba kọ́kọ́rọ́ mọ́tò mi sọ́tàn. ta ló gba kọ́kọ́rọ́ mọ́tò mi? ẹ bá gbé kọ́kọ́rọ́ mọ́tò mi. ọ̀yà mú kọ́kọ́rọ́ mọ́tò ẹ̀ fún. mama ogun jẹ̀dí jẹ́ fún mi ó tún dànù. ń gbọ́. ẹ ṣe máa fúnra eléyìí lóògùn jẹ̀dí. o fẹ́ kí ògbó máa lọ ní díẹ̀ ní. ogun jẹ̀dí nínú mama tó jẹ́ pé báyìí wà ó fógun jẹ̀dí gbogbo èèyàn ló mọ̀ gbogbo jẹ̀dí gidi. agbójẹ̀dí wà. ó tún dànù. ń gbọ́. ó dànù. ṣé ẹ rí i pé kọ̀kúkọ̀ lẹ́nu. èwo ni tiẹ̀ pẹ̀lú tiẹ̀. kí ló fẹ́ fi yẹn ṣe? ṣé kò ní máa fi sára ní dín ní. má bínú ọkọ mi má bínú bí bá ti ṣe tán báyìí agbójẹ̀dí wà lóríṣiríṣi. ẹ bá sọ fún wọn ó ní bí kàlejò mẹ́wàá mi wá sínú yàrá ó ní kàlejò mẹ́wàá mi wá sínú yàrá. wá. ó ṣe máa gbàlejò wà rí àrẹ nínú lẹ́ni tí mo ń wà. kọ́ ní mass mo ń kọ́ ọmọ yẹn ní bodmas ọmọ yẹn tí wàá ti wá bùwẹ̀ dé obìnrin ni ọmọ ní à kó má wọlé obìnrin à mami bodmas mo fẹ́ kọ́ ọ ọba ní kọ́ bọ́dmásì nínú yàrá bọ́dmásì nínú yàrá. ilé ìkàwé nǹkan sẹ́nu yàrá kọ́ ni. ọdẹ ń bọ ọmọ yìí jẹ́. ọmọ wọn mo bàjẹ́. ó bá jà lóńgà ọkùnrin ni. mama ogun jẹ̀dí yẹn ṣe máa gbà lọlé. kò gbà lọlé mo ti bẹ́ẹ̀ ṣe. ẹ sọ fún bodmas yẹn kó jẹ́ kí n máa kọ́ wọn bodmas ni o. jẹ́ kó máa kọ́ wọn o. gbogbo àwọn ọmọbìnrin tó bá ń wá. ọ̀dọ́ tèmi jẹ́ ẹ ilé sọ fún wọn bodmas. bọ́dmásì wo bọ́dmásì kí ló ń jẹ́ bọ́dmásì? bọ́dmásì ó ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ dáadáa inú ni. ilé tèmi jẹ́ ilé bọ́dmásì. inú ilé tèmi kọ́ ni wọ́n kọ́ kí n ṣe bọ́dmásì gbà yẹn. ó lọ bí tẹ́ agbógbàgbó jẹ̀dí tẹ́ ń kí fún àti gbogbo ẹ̀ ń ba yé kí ni ìwọ ọ̀yá ẹ̀ bó ṣe kì í fún ẹnìyẹn ó lára fi lé kókókó. sórí iṣẹ́ tí Ọlọ́run bá yàn fún ẹ nínú ohun tó ń ṣe nígbàkigbà lẹ ti máa mọ̀ ìwọ náà wo performance tá a prepare tẹ́lẹ̀ wo bí màmá ṣe mu. wọ́n máa ń pé gbogbo àwọn tó ń ṣe fíìmù wọ́n máa pè mí wọ́n máa lọ bá wọn ṣe é títí ó wá ń pẹ́ ó wá ní à ṣé wàhálà kọ́ ni mo wá kóra mi sí tó jẹ́ pé alábàárù fíìmù lèmi sì ń bá wọn ṣe tí ì ṣe pé mi náà ti ṣe fíìmù fúnra mi ṣùgbọ́n gbà tí orin tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ orin mo lọ sí stúdíò mo rìkọ́ọ̀dù orin mo bẹ̀rẹ̀ sí ní gbé orin mi jáde ìyẹn ló jẹ́ kí ọkàn mi ó túnbọ̀ balẹ̀ díẹ̀díẹ̀ pé bí mi ì báyìí tiẹ̀ tí ì rí owó ṣe fíìmù mo ṣáà ń kọrin mo ń kọrin Ọlọ́run dẹ̀ ń gbà fún mi tí mo lọ. ẹ̀ ń ṣáwọn rírí kan ti wá ṣẹlẹ̀ màmá bóyá ní location kan bóyá nǹkan kan ṣẹlẹ̀ tẹ́ o bí ṣe fíìmù yìí ṣé kò fẹ́ sú mi báyìí. ẹ ṣe àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní pé owó tí mo mú dání wọ́n ti sọ fún wa pé tá a bá ti dọ́rùn o wọ́n máa fún wa lówó mọ́tò padà tó jẹ́ pé owó tá a mú dání báyìí mo ti fi jẹun tán wọn ò fún wa lówó mọ́tò padà tó jẹ́ pé ẹsẹ̀ la fi rìn látàbúlé yẹn títí dé ilé padà ìyẹn ló jẹ́ ohun tó jẹ́ ìrírí kan. ó dà ìyá mi tẹ́ ẹ bá tún ayé wá torí bẹ́ẹ̀ ṣe wà yín sìn ẹ ti lé ní 75 years kẹ́ẹ̀kan tuntun ayé wá ẹ lè tún ṣiṣẹ́ tíátà. a máa ṣe o bẹ́ẹ̀ ni. ó dùn gan. ó dùn gan ó dùn gan nítorí ọgbọ́n oríṣiríṣi ló máa ń wá fún yàn tí mi ò bá ṣiṣẹ́ tíátà orin tí mò ń kọ mi ò ní lè gbé jáde torí tíátà tí mò ń ṣe ni mo fi gbé orin jáde ọ̀gá mi ní Paramount FM wọ́n ń ṣe prógráàmù kan bẹ̀ Táíwò Yẹ̀yẹmí ọmọ tó wá ní kó máa sọ èdè bẹ́ẹ̀ ni ọmọ tó wá ní kó máa sọ èdè yẹn wá àwọn kan lè máa wò wá ń lo òyìnbó báyìí kò sọ èdè yẹn dáadáa rárá mo wá gbọ́ bọ́n ṣe ṣe prógráàmù yẹn mo bá pè wọ́n mo ní ẹjọ́ ẹni tẹ́ni kó máa sọ èdè yẹn wá yẹn ó bàjẹ́ ni o mo ní bẹ́ẹ̀ mi ṣe gbọ́ làwọn ẹlòmíì náà máa gbọ́ tí ò ní dùn nínú wọn pé èdè yìí wọ́n bàjẹ́ báyìí ọ̀gá mi bá ní kí n pàdé wọn ní pijak ní ìtọ̀sí lọ́hùn kí n wá kọ́ ẹni yẹn mo ṣe débẹ̀ lọ́gá mi bá ní kì í ṣe pé máa kọ́ ọ àjọ máa dé rédíò ni mo ní mi ìbáyẹn wá ọ̀gá mi ẹ jẹ́ kí n kọ́ ẹni bó ṣe máa sọ mo ṣe di ẹni tó ń lọ sọ̀rọ̀ ní Paramount ìwé rẹ pé tí n bá ti fẹ́ wọlé tọ́gà mi bá sọ pé èmi ni máa kọ́kọ́ sọ̀rọ̀ orin ni mo máa ń ẹ fún wa lórin yẹn báyìí ẹ já gbórin yẹn báyìí. mo lè gbálẹ̀ ẹgbàta o ẹ̀dá dọ̀tí lẹ́nu kẹ́sàkó àyíká ilé
ẹgbà lè kẹgbàta kẹdàdọ̀tí lẹ́nu ẹ̀mẹ́dàlẹ̀ sójú ìpópó ẹgbà lè kẹgbàta kẹdàdọ̀tí lẹ́nu kẹ́mẹ́dàlẹ̀ sí gọ́tà mọ́ o ẹgbà lè kẹgbàta kẹdàdọ̀tí lẹ́nu. so ẹ wá rẹ́kọ̀dù bọ̀lọ̀jọ̀ tẹ́ ṣe yẹn á tó bíi mélòó. àkọ́kọ́ mo ṣe ìrántí olódodo. so ìyẹn ni bí táwọn èèyàn bá fẹ́ ṣọjọ́ òbí ń sìn náà ẹ lè bá wọn forin Yewa ṣe. gbogbo ẹ̀ mo ń ṣe. ṣé rí gbogbo èèyàn ọmọ Yewa tẹ́ ń wo ètò yìí. bàbá mi ọlọ́dọọjọ́ bí mo bá ẹ̀yọ̀ àló yẹ ká dúpẹ́ oníṣojú ẹ̀kọ́ jẹ́ yìnyẹn ọlọ́jọ́ bí kò máa yọ̀ mo ló yẹ ká dúpẹ́ oníṣojú ẹ̀kọ́ jẹ́ yìnyẹn ọlọ́jọ́ bí mo bá ẹ̀yọ̀ mo ló yẹ ká dúpẹ́ oníṣojú wa kò jẹ́ ká nígbà wá lórúkọ ẹni ẹ̀ kàn máa fi sí lọ́ni náà ẹ̀yin ọmọ Yewa tẹ́ ń gbọ́ mi káàkiri àgbáyé tàbí kò ń ṣe Yewa nìkan lè fi ṣorin fún wọn. gbogbo pátápátá gbogbo èèyàn ni. ṣé rí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń wò mí tẹ́ bá fẹ́ ṣòkú àgbà tẹ́ fẹ́ kàn bá yín ṣe orin fún wọn ní ti Yewa ọmọ ń pa ẹ̀ dáadáa so ẹ fẹ́ ṣọjọ́ òbí náà ẹ fẹ́ ṣèṣílé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú yẹn pátá ni màmá lè ṣe. Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán. gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula Bitter Tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. bá a ṣe ń ṣe rèé o nínú fíìmù tán bá ní ká ṣe iṣẹ́ àwọn ẹlẹ́yẹ bá a ṣe ń ṣe nìyí bá a ṣe ń ṣe nìyí àwọn orin míì náà wọ́n á ní ká kọ sí i a máa pé àdé o ẹ dìde ẹlẹ́yẹ o àdé o ẹ dìde ẹlẹ́yẹ ó dọ̀wẹ́lẹ́kẹ́ ó dọ̀wẹ́lẹ́kẹ́ àdé o àdìdé ẹlẹ́yẹ ẹ̀bùn ni kò sí ìta lè ṣe ń bẹ̀. ẹ bá fẹ́ ṣe reverend mrs nǹkan bí ìyàwó yìí. ní orúkọ Jésù ní agbára Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù Olúwa ṣe wá nínú ayé wa Olúwa ṣe wá nínú ayé wa àní gbogbo nǹkan tó ti kú nínú ìgbésí ayé wa Olúwa bẹ̀rẹ̀ sí ní jí dìde Olúwa bẹ̀rẹ̀ sí ní jí dìde gbogbo nǹkan iṣẹ́ wa tó ti dòkú Olúwa bẹ̀rẹ̀ sí ní jí dìde ogun àìsàn Olúwa bá fi bú pátápátá gbogbo àwọn ẹni tó ń wọ́ ọmọ Olúwa wá jẹ́ kí ọ̀rẹ́ ayọ̀ kó sọ nínú wọn kán fi inú ṣoyún kán rù re kán sọ re. kíní kan wà tí mo ṣàkíyèsí o ṣeéṣe tíátà náà ló fi yín lọ́kàn balẹ̀ báyìí torí ẹ̀ ń fresh gan-an. iṣẹ́ tíátà ni bẹ́ẹ̀ ni. iṣẹ́ tó pé ni. bẹ́ẹ̀ ni. ní àdúgbò tá ẹ kọ́ àwọn èèyàn máa ń sọ̀rọ̀ yín gan pé ẹ mọ̀ ń pa àwọn àgbo tiwantiwa gan-an ṣé ẹ kọ́ yẹn náà ni àbí iṣẹ́ tíátà ló tún jẹ́ kẹ́ ẹ mọ̀. ẹ ṣe iṣẹ́ bàbá mi nìyẹn mi ò kọ́. ní ọdún yẹn lọ́hùn ọmọ mi bímọ àkọ́bí mo lọ ṣèkómọ eégún ní bàbá mi rán sí mi àwọn eégún tó ń ta egbòogi kiri bó ṣe dé ọ̀dọ̀ wọn gbogbo àwọn tó wà níbẹ̀ wọ́n ń ra egbòogi ní òrà wọ́n ní madam gbogbo ènìyàn ló ń la egbòogi lọ́wọ́ mi ìwọ ò là mo mọ̀ pé funfun ni ìwọ ò torí ẹ̀ ni ìwọ ò ṣe là ló wá gbé kinní tán fi máa ń da ifá yẹn ó ṣe bá ó ní madam ó ní ṣé bàbá tìlẹ̀sì ni o ó ní ìbá dára ìbádùn o kó o fi iṣẹ́ ìkún iṣẹ́ tó o bá ń ṣe tàbí kó o fi kún òwò tó o bá ń ṣe mo kàn ń wò pé ẹ máa gbọ́ dídì rìn èmi tí mi ò mọ ewé lámì mo owó ewé tẹ̀tẹ̀ ó ní kí n fi iṣẹ́ tí bàbá mi ń ṣe kún mo sáà ń rò nínú ọkàn mi bẹ̀ ó ní kí n wá wo iye ọdún bẹ́ẹ̀ bàtà redmade àwọn aṣọ ọmọkùnrin mo máa ń supply àwọn tíṣà káàkiri àti mistress ní bàtà bẹ́ẹ̀ ni ó ní kí n wo àtìgbà tí mo ti ń ṣiṣẹ́ ó léèlò ni mo tù jọ bẹ́ẹ̀ òótọ́ dẹ̀ ni kò sí 500 ní pamọ́ fún mi nígbà bẹ́ẹ̀ ni 500,000 náírà nígbà yẹn bẹ́ẹ̀ ni
pẹ̀lú gbogbo bàtà tẹ̀ ń ta. bẹ́ẹ̀ ni ìjọ kẹta táwọn tíṣà ò kì í sanwó ni. wọ́n ìparí oṣù náà ń sanwó ìjọ kẹta ni mò ń lọ sí Ìdúmọ̀tà lọ rajà síbẹ̀síbẹ̀ kò sí 500 nípamọ́. 500 naira. bẹ́ẹ̀ ni kò sí nípamọ́. ló wá ní tí n bá fi iṣẹ́ ìkún iṣẹ́ bàbá mi ó ní kó tó póṣù 3 ó ní màá ra ilẹ̀ màá sì kọ́lé mo kàn ń wò ní ìràngbà àbóòtọ́ ni sọ. nígbà tó wá di lálẹ́ tí mo sùn bí bàbá mi tó bí mi ṣe dé nìyẹn o tí bàbá mi ti kú. bá rí wọn lójú oorun. bẹ́ẹ̀ ni ó lóun rán ọyàn sí mi ó ní mo wá ń rò nínú mi pé mi ò mọ ewé ilá mi ò mọ ewé ìlàsà lóní kí mi bá ti dọ̀la kí n lọ ra egbò báyìí ló bá ka egbò yìí fún mi o. ìtọ̀ wá gbọ̀n mi ní bá dìde lọ́tọ̀ mo rí pé mò ń lálàá ni mo ní àláre ń bá múwè àti báírò mo ṣe kọ. ẹ̀dùn gbogbo àgbo tẹ̀ǹta ojú oorun náà ti fún yín. ojú oorun ni o. onímọ̀jẹ̀ nílò fún wọn bí wọ́n bá gbéyàn lọ sọ́ọ̀sìpítà tí wọ́n ti tọ́jú ẹ̀ títí tí kì bá yẹ pẹ́ lọ́jọ́ ẹ̀ ló dé wọ́n bá ní kán lọ fìtìlétọ̀ ó bá rẹni sọ fún un wọ́n gbé wá síbí tí n bá ti ní ìsàgbó yẹn fún un tí ì bá ṣe pẹ́ lọ́jọ́ ẹ̀ ló dé ó máa gbádùn. ẹ kú oríire sẹ màmá àwọn tí ìdákọ́lẹ̀ fibroid ju nǹkan tó ń dà láàmú infection ńkọ́. ó wà. bàbá yín sọ yẹn náà fún yín. gbogbo ẹ̀ ní tẹ́lòmíì bá dé tó bá ń ṣàlàyé pé nǹkan báyìí ló ń ṣàwọn ó lè jẹ́ kí n ṣe báyìí kì í ṣe pé mi ń sùn o. ó ti yé mi ẹ gba inspiration. àwọn tó bá ń ṣàlàyé fún wa ní màmá ẹ̀ sì ń fi wá sùn n ò fi sùn òun ló ń sọ bàbá mi ń sọ fún mi pé kí n sọ pé mo mọ̀ ń pa ẹ̀ á dẹ̀ wá sọ fún mi lójú oorun kó dúró déédéé gbogbo ẹ̀ ló wà níbẹ̀. ó ti tán. màmá ẹ fẹ́ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìbọ̀kẹ́ tó sọ ìkan nínú àwọn olólùfẹ́ ètò yìí ó ń jẹ́ mmg láti ìlú òyìnbó ọ̀pọ̀ náà sì máa pè yín dáadáa iṣẹ́ tí màmá ń ṣe pọ̀ ẹ fẹ́ ṣọjọ́ òbí ti bọ̀ lọ́jọ́ ẹ fẹ́ ṣoríkì gbogbo ẹ̀ ẹ bá tún wáá fẹ́ àgbo wọ́n mọ̀ ó dẹ̀ gbọ́ bí wọ́n ṣe mọ̀ ẹgbẹ̀rún 10 ìlà fún yín lórúkọ ọkùnrin kan tó ń jẹ́ mmg láti Amẹ́ríkà mmg ẹ bá ń ṣàdúrà fún ẹ máa ṣe o iléeṣẹ́ yín ò ní bàjẹ́ o lóyìnbó ló wà kán má fòkú ẹ̀ ránṣẹ́ sílé. ìlú òyìnbó tẹ́ ẹ wà á sàn yín o wọn ò ní gbókùn yín wálé o ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí o gbogbo mmg gbogbo ẹ̀tọ́ tó bá tọ́ sí yín ìlú òyìnbó wọ́n á máa fún yín o ẹ ní tọrọ jẹ ẹ ní tọrọ mu o ẹ ṣé mo dúpẹ́ yín o gbogbo ìdáwọ́lé ẹ̀yin náà àti tàwọn ọmọ yín ó máa yọrí sí ire o lórúkọ Jésù Kristi Olúwa wa. àmín. màmá ọyá ẹ fún gbogbo àwọn tó ń gbọ́ wa ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín gbogbo àwọn tó bá fẹ́ pè yín ní béèrè kan ṣé màmá wà lórí WhatsApp. bẹ́ẹ̀ni. torí mo fẹ́ káwọn èèyàn mo fẹ́ kán fíìlì yín àwọn tẹ́ bá fẹ́ ẹ fẹ́ ṣọjọ́ òbí náà ẹ fẹ́ kán ṣe pákéjì fún yín tàbáwọn míì tán tún sọ ẹ fún àwọn èèyàn lẹ́rọ ìbánisọ̀rọ̀ yín mà. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé o 08096884403 àkọ́kọ́ nìyẹn ìkejì 08132556434. èwo ló wà lórí WhatsApp ń bẹ̀. 08132556434. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ pé màmá oníbàtà sí nìyẹn ẹ sì ti gbádùn wọn látàárọ̀ níkàdí ẹ̀ ibi tá a ti kọ́kọ́ mu náà la máa padà sí torí pé orin yìí orin ńlá ni ní gbogbo ìgbà tá a bá sì rí àwọn àgbà òṣèré nídìí iṣẹ́ tíátà màmá ṣe ti wá kọ́ àwọn ọmọ kọ̀ọ̀kan iṣẹ́ tíátà rárá ṣáṣá àti ráwọn ọmọ tó kọ́ṣẹ́ London yẹn. mo ní àwọn èèyàn wọn wá kọ́ṣẹ́ ṣùgbọ́n mi ò ní àwọn ọmọ yẹn tí wọ́n bá ti dé mo máa ní kán lọ sí ọ̀dọ̀ àwọn ẹlòmíì kán lọ kọ́ iṣẹ́ nítorí pé kí ni iṣẹ́ tèmi tún mú mọ́ iṣẹ́ mi kò jẹ́ kí mi ṣe ní ìsìn náà káníbà àwọn kan wò wọ́n fẹ́ ṣe sinimá ńlá tán bá pè yẹn ṣe ń ráyè fún. àmọ́ ráyè. màmí ẹ gbọ́ ṣe mọ Nurudeen Májàgbọ́n. tí mo ọjọ́ yẹn náà ti ń pẹ́ lọ mí. Nurudeen Májàgbọ́n. ẹ mọ̀ Jẹ̀lílì Májọ̀gẹ̀dẹ̀ ńkọ́. mi ò tiẹ̀ mọ ẹnì kankan ní àwọn èèyàn mo dẹ̀ lè mọ̀ wọ́n kì í má mọ̀ pé orúkọ tó ń jẹ́ nìyẹn. òun rèé ẹ jáde dé báyìí. pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ká ṣe fagbá pàpẹ́ láyé àgbà lè kọ́ ni ó lè kọ́ ni bí apẹ́ láyé àgbà lè kọ́ ni àwẹ̀ o orí ìyá mi gbé mi gòkè àgbà o ó di jẹ̀lẹ́ńkẹ́ o ayé akọjá lọ ọ̀run akọjá lọ òtítọ́ àtọ́wà gòkè àgbà o òtítọ́ ni yóò kẹ́yìn ayé òtítọ́ ni yóò lékè lọ́run òtítọ́ àtọ́wà
tọ́ wa gòkè àgbà o. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.